Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Ọ̀rọ̀ tó tún lọ báyìí tí a tún mú wá fún yín ní ọ̀rọ̀ Àṣàkẹ́. Gbogbo alamọ Ọládèmí Àṣàkẹ́, a dẹ̀ ti rí pé bàbá kan jáde síta tí bàbá yẹn sọ̀rọ̀ wípé àwọn làwọn bí Àṣàkẹ́ wípé láti 2020 àbí ìyá 2020 náà ni wípé ni àwọn ti ń pè pé kò pí kíkọ́ pé ó abandon àwọn. So ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́. Àbí irọ́ ni pé bàbá ìkọ́ ló bí Àṣàkẹ́. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Àwọn èèyàn ẹ mọ̀ ọ̀rọ̀ òkèrè tí ò bá lé kan yóò dín. So ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu àwọn bàbá Àṣàkẹ́, family Àṣàkẹ́, and then sóòótọ́ ni kí ni reply Àṣàkẹ́ náà lórí ọ̀rọ̀ yìí, because ẹ mọ̀ tó bá ti di wípé irú nǹkan báyìí ṣẹlẹ̀, èèyàn ní láti fìdí òtítọ́ múlẹ̀. Bọ̀ nǹkan tí àwa sì rí àti nǹkan tí àwa gbọ́ ni a mú wá fún yín, fún ẹ̀yin viewers wa kẹ́lẹ́ bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀, because àti orí táwọn èèyàn jáde lóríṣiríṣi tán sọ̀rọ̀, but update gangan làwọn mú wá fún yín kẹ́ fojú ara yín gbọ́ nǹkan tí bàbá Àṣàkẹ́ gangan sọ àti family àwọn Àṣàkẹ́, kẹ́ gbọ́ nǹkan tí wọ́n wí nípa ẹ̀. Àṣàkẹ́ ó jáde ó kàn kọ́ dáàdì ti ti ẹni o lè fi bàbá mi ṣe bàbá o, bàbá ti ti ẹni. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ tó máa fi tọ́jú bàbá ẹ̀. Me, I'm not going to go to your mother's matter, but you need to do the needful and take care of your family. wómù lòrò kéèsì àríkó láwà yìí sẹ́rí tó ṣẹlẹ̀ yìí ó ti hápùn òun láti sọ fún wọn pé wọn lè débi ká má sọ̀rọ̀ àásọ tẹnu wa ẹ̀rí sá máa ń kọrin pa ìsàlẹ̀ kó wa òjò bí o ìsàlẹ̀ kó a máa ń kọ́ ọ̀rọ̀mọ̀ lóbì àjẹlọ́hùn ayé ṣòro wọ́n ní bí ìgbẹ̀yìn lápò wọ́n fi ẹ̀rọ wá sẹ́rí pàìmáàtì ìsàlẹ̀ kó láwà sẹ́rí ojúlópin àjẹtì àìlẹ̀wà yìí orúkọ tèmi ní Fatai Malo alias Malo Fatai bàbá Ahmed Àyìnbí Ọlọ́ládé ọdún sí Àṣàkẹ́ mọ̀ pa Àṣàkẹ́ yẹn ìyẹn lè yẹ nìyẹn ẹ̀kọ́ lè mọ̀ pé ìní bàbá ẹ̀ ní. orúkọ tèmi sọ ni Ahmed Ọlọ́ládé Àyìnbí ọdún sí orúkọ ẹ̀ nìyẹn. orúkọ tó ń lò tó fi ń kọrin òun ní Àṣàkẹ́. ìgbàtẹ́mi náà ń kọrin Malo làwà náà lò. ìgbàtàwọn náà ń kọrin Malo làwà làwọn náà lò. èmi ṣó ni Bárẹ̀ Mustapha Abíọ́dún tí gbogbo ẹ̀yin blọ́gà ṣe ń gbé gbogbo ẹ̀ káàkiri pé gbogbo nǹkan tá a sọ pé fèkì ni kò jẹ́ fèkì o. bàbá gbogbo tó bí Àṣàkẹ́ ní life and direct. ìyàwó ẹ̀ tó bímọ fún lélẹ̀ tó bí zina sọ̀rọ̀ 11 years lélẹ̀ tí bàbá ẹ̀ ń tọ́jú àwọn méjèèjì lọ́jọ́ wàyí lọ́jọ́ ń tọ́jú ẹ̀. Yinka TNT, you need to stop all this trash about this man. Gbogbo wa la dàgbà la máa dàgbà o. Gbogbo ẹni tẹ́ gbàgbọ́ la gbàdúrà pé ká ọmọ tọ́jú wa. And to all men, ẹ gbàdúrà pé atọ́kùnrin àtobìnrin kí ọmọ ní àánú wa lójú. I'm begging you, Ọlọ́ládé Mr. Money. Wale, I'm going to send this thing to you. You know we have talked, and you need to send to Olamide, which we promised me in the midnight. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. He should come and do the needful. Even kí gbogbo Nàìjíríà dá 10 billion fún bàbá Ìlénì. If Àṣàkẹ́ should drop 1 million, it's going to make him happier than the money we have donated to him. That is one thing I want you to know. And Quran ti sọ inú Ramadan láwà. Ó ti ní alẹ́ ọ̀záàrù ìzáàrù ni gbogbo nǹkan tábà ṣe láyé ìyá máa jèrè ẹ̀. Ọlọ́ládé, I want you to grow, which you have grown already, and we need more about it. Almighty Allah will keep on putting you more enough about it. Please take care of your daddy. Malo I'm Fatai. begging you for the sake of Almighty Allah. Malo Fatai, daddy ẹni, kò ń ṣe daddy ti tèmi o, daddy ti ti ẹni o. O lè fi bàbá mi ṣe bàbá o, bàbá ti ti ẹni. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ tó máa fi tọ́jú bàbá ẹ̀. Me, I'm not going to go to your mother's matter, but you need to do the needful and take care of your kó má family. gbọ́pọ́ sọpọ́ wípé Má sọ pé wọ́n sọ pé kinní kan yẹn nínú ìsàlẹ̀ kó yẹ yìí máa rí lé 40 million 50 Bẹ́ẹ̀ni. million tẹ́ máa bíìlì sí bàbá yìí máa fi máa jẹun tó bá mọ̀ pọ̀ fẹ́ tẹ́kì gbogbo sàlẹ̀ kó dẹ̀ lọ́ọ̀fù ẹ alọ́ọ̀fù á padà lẹ́yìn ẹ o Má tọ́jú bàbá ẹ̀. orúkọ bàbá ẹ̀ sí kọ́ máa fi rẹ́ǹtì yẹn jẹ́ Malo làwà wọ́n gbèrè kọ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀ náà gbogbo ibi tí yàn bá ṣiṣẹ́ sí náà ló ti máa ń jẹ o. bẹ́ẹ̀ Mo bẹ̀ nítorí Ọlọ́run about Zinat, you need to take care of Zinat. ìyá Zinat And ìyá Zinat wà ní bíbá and you are doubting about Zinat. The lady said you can go and do DNA test for her. Everybody, if you any brother that can want to pick it, kọ́ lọ ṣe DNA.
kó lè mọ̀ pé ọmọ ẹ̀ ní if you are doubting it because ọkùnrin máa ń parọ́ pàwọn kọ́ làwọn lọ́mọ DNA bring the proof out. Ibi tó bá ti fẹ́ lọ ṣe DNA Yasinat máa tẹ̀lé ẹ lọ àwọn fámìlì ẹ máa tẹ̀lé ẹ lọ. Malónàdé ló ṣe súná ọmọ yẹn. Ọlọ́mọba Bẹ́jì onísàkáyà lọ́pìn. Ó ti pa ìlélẹ́ lórí kó tó lè rí ọkọ̀ fẹ́ǹsì o máa pẹ́. Ẹ jọ̀ọ́ now ẹ jọ̀ọ́ you guys should just please now ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Almighty Allah will help every one of us that want to donate. Láti nǹkan tèmi fẹ́ sọ kò púpọ̀ àmọ́ nǹkan tí n fẹ́ sọ ni pé gẹ́gẹ́ bí nǹkan tó ń ràn tó ń jà àwọn èrò ẹ̀ káàkiri pé òun ṣe bàbá tó bí Àṣàkẹ́ yìí bàbá tó bí yìnyín máa ń lò òun ló bí Fatai ọdún sì máa ló la wà ìsàlẹ̀ kó la wà yín nílé bàbá ẹ̀ gbọ̀ngàn la wà òun la wá báyìí orúkọ tèmi ò ní padà Ṣóní Bárẹ̀ Mustapha Abiodun èmi gbọ̀ngàn lọ́dọ̀ fi ṣe gàrí tíra bàbá yìí tọ́lọ́run ò fi jẹ́ kó ti jẹ ní àná o tí nǹkan ti fẹ́ sọ kò gbìyànjú lọ ẹni tó dẹ̀ ìyá ọmọ ẹ̀ tó bí òun ló wà lẹ́gbẹ̀ẹ́ wa yìí òun ni ẹ bá wa ẹ ṣàbá wa sọ fún kó wá bó ṣe máa wá tọ́jú bàbá yìí ò gbọ́dọ̀ kú nǹkan kó gbọ́dọ̀ ṣe o. máa lo ẹ̀yin náà dáhùn fún wa jọ máa ló la wà orí jẹ orí rere orí tá fi mọ̀ ẹ́ nìyẹn. Ìsàlẹ̀ kó o dàbọ̀ o. Àkórè wá sílé. Onídẹ̀rẹ́ o, onídẹ̀rẹ́ o. Onídẹ̀rẹ́ lọ ṣàjò tàjò bọ̀. Ká lówó. Ó jẹ́ fẹ́ bẹ̀rẹ̀ sí ní wà òní ní ẹjọ́ torí Ọlọ́run. Mo bẹ ọ̀tún, mo bẹ òsì. Bàbá tẹ bá ń gbọ́ wa ẹ má bínú. Àṣàkẹ́ jọ̀ọ́, no matter how, no matter condition. Bàbá ẹni a lè fi bàbá mi ṣe bàbá. Sísá Dẹ́rọ̀ ẹ bá wa ní ìjẹ́ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ kàn jẹ́ kí gbogbo wa ká pe àkíyèsí láti ìgbà tá a ti mọ Àṣàkẹ́ ìgbélé yóò ti wáyé rí kò kí sọmọ oníjàgídíjàgan kọ́ bá ń sọ̀rọ̀ ẹgbẹ́ ní gbọ̀n kankan nǹkan mistake ẹlòmíì máa ṣe mistake nígbà mi kò ní mọ̀ pé mistake lòun ṣe ẹ jẹ́ àkànjọ correct ẹni please I'm begging you people please Thank you so much. Don't let us use our duty how we bring it down ẹ jọ̀ọ́ tó yẹ náà. Thank you so much. Ilé gbogbo wa ò ní dàrú ilé gbogbo ò ní dàrú ọ̀nà wa ò ní dàrú ayé wa ní ìtumọ̀ ọmọ wa tó bá lógo Ọlọ́run ní bring it down lójijì bàbá ẹ má bínú ibikíbi tẹ ẹ bá wọ ẹ má bínú abẹ̀yìn à ń bẹ̀bẹ̀ ni o gbogbo àwa ń bẹ̀bẹ̀ ni o à ń bẹ̀bẹ̀ ni ẹjọ́ nítorí Ọlọ́run èmi àtàwọn ẹbí mi à ń bẹ bàbá Àṣàkẹ́ báyìí à ń bẹ̀ wọ́n adẹ̀ ń tọ́ láti pe àpèsí Àṣàkẹ́ náà kó jọ nítorí tọlọ́run abẹ́ kó jọ nítorí tọlọ́run no matter how bó ṣe lè kó kéré tó kó jẹ́ kí jíjẹ mímu àtògùn kó máa dọ́dọ̀ wọn bàbá yìí náà understand pé dáàdì mi ẹ má bínú condition báyìí ni mo wà kí ọba yìí náà fi ṣe mọ̀ sínú òun ni mọ̀ síkùn Ọlọ́run á gbàdúrà wa sà mo bẹ̀ gbogbo ilé ọmọ mi rè sà. Thank you very much. Well said. Àgbà onítàn lórí ilẹ̀ ẹ ṣé gan ni thank you very much sir. Thank you. Bàbá àdúgbò àwọn ọ̀rọ̀ tí chief sọ ẹ̀ṣẹ̀ dé ní Sister Dera àwọn èèyàn wà níbí báyìí ẹ ní sùúrù ọ̀rọ̀ tí chief sọ yẹn in fact kò yẹ ká tiẹ̀ sọ nǹkan kan mọ́ ó yẹ ká kàn rọra close ká máa lọ ni because he has said everything Mr. Kenny ó yẹ ẹ̀ mute kẹ́ bá wa sọ̀rọ̀ Mr. Kenny. Ẹ kálẹ́ ẹ kálẹ́ ẹ kú ètò. Yes sir. Ọlọ́run máa wà pẹ̀lú wa. Well, my point of view is this. Everybody náà ló ní bàbá. Everybody ló lọ́mọ. But I think since 2001 or thereabout on so, communication is a key in anything you are doing. The man has been calling according to what the people have said. Ó ní bàbá ẹ̀ ti pé kò gbé call. If at all tí nǹkan bá ṣẹlẹ̀, I know we all know that she is not fine like things. Olamide stuff is not fine, but still you need to communicate with whosoever you call your father. That is why I said communication. See, I didn't be the whole thing call Luma want to communicate. This thing will not happen. You understand? Communication. If I talk to daddy, kò sí much lọ́wọ́ mi o, come and communicate. The man will understand. That's why I say pé ohun ọjìjọ wà láti kékeré wọ́n ti tó ti dàgbà. I think it's lack of communication ló fà tí bàbá yẹn fi wá ta. That okay mi ni bàbá Àṣàkẹ́ all those stuff kò yẹ kó rí bẹ́ẹ̀. Another thing is àwọn all those
young guys now I think ẹni tó bá súnmọ́ wọn lọ́ máa rántí take it all those artists èèyàn tó bá wà very closer to them lọ́ máa rántí if you are far away from them you think they are like one shaker because they have many things they are like this one will come that one will come so it's one of the problem tí wọ́n ní if you are celebrity you know what I'm talking about people around you always ẹni yìí somebody that is far away from you or you are what you call oh this person ma fún mi problem you no pick his call so my own point of view is that this thing we are doing we are learning and we keep learning every day shey you get. Thank you very much. Communication is the key in everything communication so that's just Thank what you I have to say kí baba má bínú according to that woman he said the 800 baba lánàá it's good that's a good step it's very good if I'm hearing that for the first time so it's good at least it's because of the communication. It cannot be validated. We don't know. We are not sure. Somebody just came and said. Anybody can come in and say anything. We don't know. So if say anything. Yes, if that happened, that is a very good move. It's very good. Okay. So thank you everybody. Yeah. Yes, Mr. Olas, bá wa dá sí. Mr. Olas, bá wa dá sí. Ẹ kálẹ́ sà. Ojú tèmi fi wo ọ̀rọ̀ Àṣàkẹ́ àti dádì ẹ̀ ó yàtọ̀ sí gbogbo everybody ń sọ yẹ̀yìn ọkùnrin lèmi náà dẹ̀ ń dádì mo ní àbá nílé mo rí impact bàbá mi ní ìgbésí ayé mi nígbà tí mo wà ní ọ̀dọ̀ tó ti yẹ máa yẹn náà nísìnyí tọ́lọ́ bá fún mi ní agbára láti ṣe fún wọn kò sí ìyá mi ò lè confuse mi láti má ṣe nǹkan fún bàbá mi mo rí impact àbá ṣe ọmọ mo rí tó ti yẹ yín ṣe rí ọ̀rọ̀ tá tí o gbọ́ kàn tá a rí ní ojú kékeré yìí ọ̀rọ̀ tó dìpù gan ni ó dìpù gan torí mo rí write off kan tí Àṣàkẹ́ kọ tó ní wípé nígbà tí mọ́mí òun ní oyún òun pé àbó òun sọ pé oyún bastard. àkókò mọ̀ bóyá òótọ́ ni àbí irọ́ ni that's my own. àti mọ real story. No, that's what I'm saying that mọ real story so ṣe bá yẹn but wáyé pé tí ó kọ yẹn ó rí bóòtọ́ ni kò sí ọmọ tí wọ́n máa kọrú ẹ̀ fún tó máa fẹ́ wojú àbá yẹn tó máa fẹ́ wo àbá kankan síbi yẹn kan o gbogbo adọ́ta wọ́ta nígbà yẹn náà láti ń bímọ ṣe rí àwọn nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí àwọn ọkùnrin a gbọ́dọ̀ kọ́ àwọn ẹ̀kọ́ méjì sí mẹ́ta kan bẹ́ẹ̀. ẹ jẹ́ bá wa máa double tap ẹjọ́ ẹ̀yin èèyàn wa ẹjọ́. a gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ kan àbí méjì níbẹ̀ like me is by ex-wife mi is white woman àjọ símọ́ nígbà tí a divorce ó ní àwọn ètò kan tó ní kékeré máa ṣe ní báyẹn mo ń ṣe ètò yẹn fún un but nígbà tí ọmọ yẹn pé adult age mo ó kún àkáǹtì fún ó jẹ́ pé owó àwọn tó ní kí n máa fún gẹ́gẹ́ bí maintenance ẹ̀ àkáǹtì ẹ̀ straight mò ń fowó yẹn sí tó pé kí ni tó bá dọjọ́ wájú àmọ̀ pé ẹ̀yin ìyá wa ní agbára ju àwa bàbá lọ lára ọmọ. kò sí rọ́ọ̀kọ̀ tẹ̀sán rẹ̀. yes whatever tí o bá fẹ́ ṣe fún ọmọ tó o kò fẹ́ ṣe fún ọmọ tó bá tó wá pé ọmọ yẹn ti gbọ́n máa ṣe fún ọmọ yẹn direct kí ọmọ yẹn ó máa rí pé bàbá mi kó. kí ló yẹ fẹ́ ní ìtura ló ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ on mute Mr. Olas mistake ni. ta ló mute wọn náà. Mr. Olas. Okay, it's okay now. ẹ on mute mistake ni. now ọmọ tó bá ti rí pé ó wà ní adult age impact wọn kò fẹ́ máa ṣe fún ọmọ yẹn instead tó máa ṣe fún ìyá direct máa ṣe fún ọmọ yẹn direct kí ọmọ yẹn ó lè mọ̀ pé dájú òun kó impact nínú education òun life òun bẹ́ẹ̀ ni nínú life òun whatever tí yóò bá wa sọ fún ní ọjọ́ ọ̀la wọ́n máa ríngì nínú brain ní ẹ̀ wípé dájú kí ni ó take impact nínú gbèsè ayé mi. ẹ̀sọ́ tá bá ti gbé yín sókè ẹ máa bá wa mute ẹni tí ò bá ti mute tá bá ti gbé wọn sókè ẹ bá wa já wọn bọ́lẹ̀. ìyẹn lọ báyìí another one tí mo tún rí nínú ọ̀rọ̀ yẹn ni wípé gẹ́gẹ́ bí brother wa shift tó sọ̀rọ̀ last year
mo rí àwọn point méjì mẹ́ta kan nínú àwọn ọ̀rọ̀ wọn kò sẹ́ni tó mọ tí ọ̀bọ yìí yes kò sẹ́ni tó mọ tí ọ̀bọ yìí go through underground kí fún example Mohbad nígbà tí Mohbad wà láyé tó kò ní under label Naira Marley ó gbọ́n nǹkan tó jẹ́ ẹ̀tọ́ rẹ̀ ṣe kó rí àwọn ẹ̀tọ́ ẹ̀gbà but ẹ tó bá rí nígboro wọn máa rò pé bẹ́ẹ̀ pé big man ó ti náwó wọn ò dẹ̀ ní mọ̀ yìí pé kò sí yàn kan. Irú àbá fàtẹ́ tí wọ́n come out tí wọ́n wá sọ̀rọ̀ tẹ́ bá tún wá gbọ́ orin tọ́mọ yẹn tún kọ recently tó tún kọ bí alẹ́ yìí ni wípé òun máa ń bó káàdì wípé kíní kankan kì í ti pọ́ mọ́ yẹn ò ṣe fún àbá yẹn rí tó ṣe yín but tí àwọn kankan wà tó pé ó ń go wrong nínú life ọ̀bọ̀n yẹn for now tó pé gẹ́gẹ́ bí irú ibi kan mo máa ń go through some things ní ìsìnbáyìí màmá ò pé mi ì fẹ́ fún dádì mi ní headache mi ì fẹ́ fún mọ́mì mi lẹ́dẹ̀ẹ́ mi ní bá wọn sọ pé màmá struggle kìíní yẹn fún ara mi ntí yẹn kan dà kàn máa sọ náà rẹ ni wípé torí àwọn ìmọ̀ ìtàn èèyàn blame mọ́ Àṣàkẹ́ blame kíní kankan kò tí tó time tó yẹ kán blame mọ́ mẹ́ẹ̀ tó pé kíni àmọ́ nǹkan tó wà ní underground àmọ́ àgbọ̀dọ̀ blame anybody àgbọ̀dọ̀ blame Àṣàkẹ́ àgbọ̀dọ̀ blame mọ́ mẹ́ẹ̀ the same time àgbọ̀dọ̀ blame bàbẹ́ náà nítorí kó máa rọ èyí tí mo máa rọ abẹ́ ni pé kí abẹ́ máa jẹ́ kí àwọn èèyàn push òun too much. exactly. wọ́n ń push àwọn kan náà ń push àbá yẹn tí àbá yẹn fi jáde síta tó ṣe yín àbá yẹn sọ ní ìsìnkú láti 2022 lòun ti ń pe Àṣàkẹ́ pé kò dá wọn lóhùn tí a bá dìgì ọ̀rọ̀ yẹn lọlẹ̀ tá a bá dìgì ẹ̀ tí wọ́n bá fi nǹkan bọ Àṣàkẹ́ lẹ́nu tó bá sọ̀rọ̀ mi believe ẹ̀ wípé for past 3 years wọ́n ti ń pe ọmọ yín kò dá yín lóhùn. ẹ wá mọ nǹkan tó funny ṣe rí tó bá jẹ́ pé mi ni bàbá àwọn tó wà around bàbá Àṣàkẹ́ bó jẹ́ ru Túndé Ednut yẹn máa send the message sí wípé ẹ jọ̀ọ́ ẹ bá mi bá ọmọkùnrin yìí sọ̀rọ̀ nǹkan báyìí ni bàbá Àṣàkẹ́ ń go through ẹ rò wípé Túndé Ednut kò ní wá bó ṣe máa reach tí òfin ní déta gbangba báyìí ẹ má jẹ́ ká gbogbo ọmọ ìjẹ́ ọjọ́ kí n fẹ́ sample kan ní last year Oríyọmí Hamzat ti ṣe program kan tí àbúrò ọ̀bọ kan tó wà ní UK tó ń gbé ní Manchester doctor kan nígbà tí kò lè reach sí ẹ̀gbẹ́ mọ́ ó lọ bó Oríyọmí Hamzat àwọn náà mọ bí wọ́n ṣe get through pẹ̀lú tó fi bá wọn settle matter tó wà láàrin wọn tí ọkùnrin ìsìnbáyìí wọ́n ti ń communicate pẹ̀lú àwọn náà dandan kọ́ ni pé gbogbo nǹkan kọ́ àtàlẹ́ máa gbọ́ wá sórí social media àwọn èèyàn kan wà tó pé wọ́n kàn fẹ́ irú ẹ̀ tó gbé Bàbá Àṣàkẹ́ wá sórí social media yẹn ṣé ó rò pé òun help ẹ̀ ni kò help ẹ̀ náà tọ́mọ ẹ bá fẹ́ sọ́jú kó o lè wò pé whatever ẹ bá lọ sí social media kó tó kó lọ sí social media gan kẹ́ẹ́dùn lọ sí gbòmí gan tí o bá fẹ́ ṣe ẹ lè tọ́ bọ̀ lápò náà àwọn kan yẹ kẹ́ àwọn kan sọ pé ó yẹ ká máa ṣẹ́kù ní underground ní bàtà yẹn kò tí ì dé ní social media pé pẹ́ẹ́fẹ́ tó pẹ́ẹ́fẹ́ wá mú fẹ́ nípa ní sí yìí Bàbá Àṣàkẹ́ ó wá sórí social media ó wá ń tọrọ owó fún un ṣé anybody tó bá gbọ́rọ̀ yẹn ṣé wọ́n máa wọ́n ò ní wò kó ṣe lè make sense kò make sense náà ẹ fẹ́ bá ọmọ yẹn lógo jẹ́ ni kò wọ́ tiẹ̀ rárá tọ̀ kò wọ́ tiẹ̀. Àgọ́ ni bàbá yẹn ló ń ṣe rí bá. well said Mr. Olas thank you so much ẹ jẹ́ kí n tún pàtẹ́wọ́ fún un well said thank you so much. ọpọlọ yóò níjọba Mr. Michael ó yá ẹ bá wa dá sí Mr. Michael. ẹ ká èmi ò ní lẹ́sà torí Lovers all over the world ẹ̀yin tẹ́ bá wo fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ subscribe ẹ likes ẹ comment àti ìgbọ́rọ̀ lẹ́nu ìyá Àṣàkẹ́ bó àti ìgbọ́rọ̀ lẹ́nu bàbá Àṣàkẹ́ so nǹkan tí àwa bá ń rí a máa fi tó yín létí a máa jẹ́ kẹ́ mọ̀ fact nípa ọ̀rọ̀ yìí so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel ẹ subscribe ẹ likes ẹ comment ẹ bá wa share so we love you all thanks for watching.